exceptional woman, a reliable woman, golden-hearted, distinguished, a blessing in human form, a gem among women and men, a queen with a giving heart, a true backbone of success. The reason small businesses grow is no other person than Chief Mrs. Adejoke Oluwashindara Alaseyori. Be happy. Let's celebrate our people. Béèyàn ẹni bá dára káwí o. Béèyàn ẹni bá dára ká rò fún. Chief Mrs. Adejoke dára. Mo ní Chief Mrs. Adejoke Oluwashindara Alaseyori ṣe ènìyàn. Nítorí rẹ̀ ni Declutters ṣe pè mí. Ó ní oge ayọ̀ dákun wá bá mi kẹ́ni yìí. Ẹni ẹ̀yẹ, ẹni àpọ́nlé, ìyá onínúure, kọ́sítọ́mà dàda tí ń ṣọjọ́ bí lónìí. Ó ní kí hàn bí ológun ẹ̀rọ. Be happy, inú rẹ̀ yóò túbọ̀ máa dùn kalẹ̀. Onírògùn ìbànújẹ́ láṣẹ àdáni wáyé. Timestars collection and Declutters ní kí hàn bí ọlọ́gbọ́n ìwọ̀fà. Ó ní kí ó bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Ó wá ní mọ́ọ̀dẹ́lù Ondo tí ń ṣe lé bàbá tó bí ọlọ́mọ. Mo ní ó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ó máa gbọ́ mi. Aláṣeyọrí, àṣeyọrí ni tìrẹ nígbà gbogbo. Onírògùn àmúbọ̀. Ọmọ Ondo kí mo gbọ́. Ńlá ọmọ Ondo ẹ̀gìn. Ọmọ Awórin torí ran. Èjì rí ń gbé ní yí ará ìlágbẹ̀dẹ. Ẹ̀yin ló máa rí yín jẹjẹ́ ogun. Chief Mrs. Adejoke, mo ní bẹ́ẹ̀ bá lẹ́yìn onídá. Tẹmọ Ondo ti yín. Ọ̀jàjà ni wọ́n máa pè yín bó bá dọ̀la. Ondo bẹ́ẹ̀ bá lẹ́yìn oníjà jámọ́. Ọ̀jàjà la ó máa pè yín bó bá dọ̀la. Ondo kan ìlà méjì. Ondo méjì ìlà mẹ́rin. Ondo mẹ́ta ìlà mẹ́fà. Ondo ẹ̀gìn o. Ọmọ Ekimo Ogun ará ìlágbẹ̀dẹ. Ọmọ Awórin torí ran. Alágbẹ̀dẹ kan òjò tó wọ́n gbowó là lọ́wọ́ ẹ̀yìn. Wọ́n pè dálẹ̀ kó má lọ ni. Ọmọ rọ́wọ́. Ọjọ́ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́rọ́. Tọ́lọ́kọ́ tọ́ládà ni yóò máa sọ lọ́nà oko. Ọmọ fínà. Ọjọ́ alágbẹ̀dẹ ò bá ríná fín. Wọ́n lè jí gbọ̀ngàn, èjì gbàdá. Nílé bàbá tó bí ọlọ́mọ. Ire ni wọ́n ti ń bọ̀ ọ́ bá mọ́kàn wá. Èmi náà ní bọ̀ mú ṣùgbọ́n wọ́n lálágbẹ̀dẹ. Ondo Ekimo Ogun. Ondo Ekimo Ogun. Àríyíjẹjẹ Ogun ṣe tó ti dé. Aláṣẹ àtolúdarí Bloomsmith International Schools orí rẹ̀ oníbùrú o. Aláṣẹ àtolúdarí Silverline Montessori School